pẹ̀lú bó ṣe ti ń fojú hàn báyìí pé mínísítà ọ̀rọ̀ iná lórílẹ̀‐èdè yìí lánàá tó ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fipò sílẹ̀ ìyẹn olóyè Adébáyọ̀ Adélabú ẹni tí gbogbo ayé mọ̀ sí Pẹ́ńkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì pẹ̀lú bó ṣe ti ń fojú hàn pé bàbá náà kò ní rí tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí ìpínlẹ̀ Ọ̀yọ́ gbà lọ́dún tí ó ń bọ̀. níṣe ìmọ̀ ní àṣírí ti tú nípa ìdí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi padà lẹ́yìn Adébáyọ̀ Adélabú tó jẹ́ pé òun gan ni wọ́n ní Tinubu fẹ́ kó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún tó ń bọ̀ tó sì jẹ́ pé àṣírí ìdí tíjà Gabon gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi padà lẹ́yìn Adélabú tí ò fi òǹtẹ̀ lù mọ́ láti lọ di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀. àṣírí náà ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ tó sì jẹ́ pé òun la fẹ́ mú wá nínú ìròyìn tí ẹ̀ ń wò tí ẹ̀ tún gbọ́ yìí. ẹ̀nà ti wí pé lọ́dún 2019 tí Adébáyọ̀ Adélabú tó kọ́kọ́ díje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC olóògbé Isiaka Abiola Ajimabi tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ńgbà náà ni ló fà á kalẹ̀. bẹ́ẹ̀ la gbọ́ pé ó lọ́wọ́ Tinubu náà nínú nítorí pé àárín Abiola Ajimabi àti Tinubu ogun rege nígbà tó tó dọdún 2019 tí Adébáyọ̀ Adélabú tó fẹ́ díje lẹ́ẹ̀kejì ńgbà tí ò wọlé lákọ̀ọ́kọ́ ìyẹn lọ́dún 2023 tó fẹ́ díje lẹ́ẹ̀kejì ńgbà tí ò wọlé lọ́dún 2019 a gbọ́ pé Tinubu tó ṣàtìlẹ́yìn fún un ìgbà tí ò rí tíkẹ́ẹ̀tì gbà ló sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party níbi tí ó tún ti lulẹ̀. bẹ́ẹ̀ la gbọ́ pé lẹ́yìn eléyìí nítorí ìfẹ́ tí Tinubu tó ní sí Adébáyọ̀ Adélabú Pẹ́ńkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì ni ó fi yàn án sí ipò mínísítà ọ̀rọ̀ náà lórílẹ̀‐èdè Nàìjíríà wípé bí ó bá lè ṣe dáadáa ńlẹ̀ òkìkí ẹ̀ yóò tàn eléyìí yóò sì jẹ́ kí ó lè lọ di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ṣùgbọ́n bí Tinubu ṣe rò ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ nítorí pé àwọn tí Adébáyọ̀ Adélabú pè lálábọ̀dé wọn jẹ́ kí iṣẹ́ ẹ̀yọ gẹ́gẹ́ bí mínísítà ọ̀rọ̀ náà tó sì jẹ́ pé kò ṣe dáadáa. ṣá o síbẹ̀ a gbọ́ pé Tinubu sì fẹ́ kí Adébáyọ̀ Adélabú kó lọ di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí pé ó nígbàgbọ́ nínú ẹ̀ púpọ̀. ṣùgbọ́n kí wàá nìdí tí Tinubu fi padà lójijì tó fi ló fún ìtẹ̀lú sẹ́nẹ̀tọ̀ Sharafadeen Ali tó ń ṣojú agbègbè ìpínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè apá gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá ìyẹn the senator representing Ọ̀yọ́ South at the National Assembly. sẹ́nẹ̀tọ̀ Sharafadeen Ali ìdí tí wọ́n fi lórí bẹ́ẹ̀ ni pé ọba Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Àrùsà àkọ́kọ́ tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ni wọ́n ní ó lọ bá Tinubu wípé sẹ́nẹ́tọ̀ Sharafadeen Ali tó jẹ́ ọmọlẹ́yìn ẹ̀ òun lòun fẹ́ kó di gómìnà lọ́dún tó ń bọ̀ tó sì ló bẹ Tinubu gidigidi pé n tó wù ú nìyẹn òun fẹ́ kó ṣẹlẹ̀ lójú ayé òun nítorí tí wọ́n ní Tinubu bọ̀wọ̀ fún ọba Ládọjà púpọ̀ nítorí pé ọjọ́ ti pẹ́ tó ti jọ ń bọ̀ ti pẹ́ ìlàgbọ́pọ̀ gbà fún kábíyèsí láti jẹ́ ká fa Sharafadeen Ali lẹ̀ tá a sì gbọ́ pé ìdí èyí gan inú jẹ́ kí ó padà lẹ́yìn Adébáyọ̀ Adélabú Pẹ́ńkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì